YPP làwa fẹ́ ẹgbẹ́ ọ̀dọ́ làwa fẹ́ o àwọn ọ̀hún yẹn ti jẹ̀lú tó ẹgbẹ́ ọ̀dọ́ làwa fẹ́. National Secretary Fatima Barrister Ìyẹnu Bami wọ́n ti gbà kan jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní Adamawa State rí tí wọ́n tún jẹ́ deputy speaker bẹ́ẹ̀. Of the greatest Nigerian youth. Ẹ̀ka vibrant Nigerian youth. Go.